Alàgbé o. Béèyàn ṣe tó kàn ṣe gbogbo ọ̀rọ̀ gbọ́dọ̀ máa mọ béèyàn ṣe tó bẹ́ẹ̀ náà. Alábí lẹ́nu ẹ̀ èmi ní gbogbo èèyàn. Láàmì nǹkan tí mò ń sọ kọ́ lẹ́yìn. Mr. Alábí ṣe ní nǹkan tí mo fẹ́ sọ kò kàn èmi o torí ọ̀rọ̀ ilé ni pẹ̀lẹ́yà àti màmá àwọn ọmọ bíi òpó òde kì í fara pamọ́ fẹ́ni tó máa gbẹ̀ ẹ́. Ó ṣe mí láàánú pé ẹ wà lẹ́wọ̀n ẹ wà nínú sẹ́ẹ̀lì sọ́ọ̀rì ẹ wà nínú sẹ́ẹ̀lì tí màmá wọ́n sáré kiri kàbàkàbà ẹ bá mọ̀ nǹkan tí ojú wọn kò sí nǹkan tí ò lè jẹ fi tó màmá yín létí. Èmi náà mọ̀ pé nǹkan tójú yín rí nínú sẹ́ẹ̀lì ẹ̀yin náà mọ̀ pé ilé inú àti kọ́ yín lọ́gbọ̀n. Ẹ jọ ẹ fi kinní yẹn ẹ fi sọ́kàn. Ṣé wá rí báyìí wọn tó wọn dé bá pínkù yóò dájẹ́ tó bá pẹja yóò dájẹ́ tó bá pààrọ̀ gidigba yóò lọ gbé bá bàbá ti yẹ ó sì mọ̀ pé yìí náà ni bàbá èmi nìyá kò sí ẹnì kankan mọ́ tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ ó yẹ kó máa jẹ́ kí n gbọ́ kí lè tètè mọ̀ bí tí mo dojú àdúrà kọ àdúrà ló ń gba agbára kọ abórí mi pé mo ní nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ ẹ dákun ẹ má bá ń bá sọ tẹ bá tún rí èyí ń fọ̀rọ̀ pamọ́ fún òbí ẹ̀ pàápàá ẹni tá a parẹ́ ẹ̀ jáde má fọ̀rọ̀ pamọ́ fún mi mọ́ ẹ bá mi bá sọ ẹ ṣé mo dúpẹ́ tí iná ò ní bàjẹ́ ẹ ṣé o. Alàgbé oníyà méjì. Ìyá mi. Ìyá Alàgbé àpò ọ̀rọ̀ ọmọ gbogbo alájẹjẹ wọn lágbára Ọlọ́run. Àmín. Ìyá Bánkọ́lé àjọkú ọ̀rọ̀ ọmọ ni torí àjọ tọ́jú ẹ̀ ni Ọlọ́run nípa mú wa lọ́wọ́ ẹ̀mí àágùn á sì jẹun ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣé mo dúpẹ́. Akẹ́dúpẹ́ ara ẹni o ibi tọ́rọ̀ wa kù sí báyìí ìyàwó ló kù o. Àbí. Ìyá mi ṣe rí ọ̀rọ̀ ìyàwó tẹ mẹ́nu lé yẹn nǹkan tó wù mí náà ni ṣùgbọ́n ọmọ ti bí tí mo mú wálé ẹ̀yin náà lè sọ pé ẹ fọwọ́ sí i. Sọ̀rọ̀ ti dérìn ìwọ àti dérìn ò lè fẹ́ra yín bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí kò dájú bó ṣe ń bá wa mú mi ayé bó ṣe wà torí tí mo rí gbà náà nìyẹn tí mo fi lẹ́ẹ̀lì fẹ́ra ẹlẹ́mìí kúkúrú ni bẹ́ẹ̀ ni Ọlọ́run á yẹ ìyàwó tiẹ̀ fún ẹ egun àti ẹ tó máa bẹ́ẹ̀ kalẹ̀ tẹ́jọ lò pẹ́pẹ́pẹ́ Ọlọ́run á bá mi yọ̀ǹda fún ẹ tí mo rí gbà yẹn nìyẹn ṣùgbọ́n tí n bá sọ fún ẹ wò ní bílífà nírọ̀ ni mo ṣe insist lórí pé ẹ lè fẹ́ra yín. Àdúpẹ́ ó ti wá dá báyìí àmọ́ Alàgbé ó kún kankan tí mo fẹ́ o báwo ló ṣe lọ police station tó lọ gba Bánkọ́lé àtàbúrò ẹ̀ sílẹ̀. Ẹ wọ máa ṣe rí tó bá jẹ́ ti Bánkọ́lé àti ti Láìdé ni mo ń ṣiṣẹ́ lé lórí because àìpẹ́ náà mo ṣiṣẹ́ bá IPO sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ release wọn so wọ́n lè sọ pé máa release wọn very soon. O ṣe ọkọ mi àtẹ̀bí àtàrí ò ní rẹ́jọ́ gbogbo wa náà ò ní rẹ́jọ́. Àmín o àmín àmín. Inú àfún ẹ ṣe o ṣe. Ẹ wo ó kó kankan tẹ́lẹ̀ náà fẹ́ sọ. Kí ni nǹkan tó kù díẹ̀? Màmí mo fẹ́ jẹ́ kí àwa mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ jẹ́ ká jọ débi kan. Níbo ni ìyá àti dànù? Àbí. Màmá Aládé. Mo ń jẹ́ o. Ilé tí yín náà ti rẹ́dì. Ṣé pé yóò kan èmi náà? Ìyá Aládé ó jẹ́ ọmọ ni kò ní kòrò lẹ́nu wa á jẹ́ pẹ́ lágbára náà. Àmín àmín Alàgbé ọkọ mi in fact wọn náà jẹun ọmọ láyé ìgbà tó bá ń dòkò ní tán fún mi oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu abaniláyọ̀ jẹ́ òní bayọ̀ ẹ̀jẹ̀ ó ti ń dàkú dáa mọ́ kò ní kángun sọ̀rọ̀ lágbára náà.